ṣọmọrú ẹ̀ ó ti ná láàrún lẹ́yìn ṣọmọrú ẹ̀ ó ti ná láàrún lẹ́yìn ẹ̀rù ọgbà mi àyà òfò mi bí mo ṣe ń gbọ́ bàbá ló ń dání sílẹ̀ ájú mi ló wà ẹ̀yìn mi ló wà ọ̀tún mi ló wà òsì mi ló wà ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ayé mi bàbá rẹ̀ bàbá ó ṣe ẹ̀rù gbogbo bàbá mi àgbàlagbà òye bàbá ní ká ní kọ̀ọ̀kan kò sí ní ìtọ́jú ọlọ́run òde ìdìbòdì bàbá mi ó fẹ́ ṣe mí lórí ọ̀fẹ́ ìdìbòdì bàbá mi ó fẹ́ ṣe mí lórí ọ̀fẹ́ ìdìbòdì bàbá mi ó fẹ́ yẹsì. Come and see what the Lord has done for me. Thank you for taking me from grass to grace. I never knew you would answer me this way. I never knew you would honor me this way. Thank you for everything you have done for me. Your Majesty, King of Kings, Rock of Ages. I was nobody, but now I'm somebody. I was liability, now celebrity. Kí ló wáyé ká ṣe? Ẹgbọ́n kí ni iṣẹ́ wa? ẹ̀yọ́ lórí wa. ẹ wá wéré wa kẹ́sì tó kì í ṣe orí pípé. orí bẹ́ẹ̀ ó fẹ́ dára olùbàrà pamọ́ tó mọ̀ lù ẹ́. bẹ̀rẹ̀ jọ ṣe yí láìpẹ́ fọ́símọ́ lára. kọ́míkọ́mí lórí ń kọ sí wa. ẹni mo rú ẹkún súnmọ́ bí kájọ mú kúlùmù kẹ̀kẹ́ àwọn lání àwọn lání tó àtòrin. ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ́ lórí. ìbàrẹ̀ oníbùmájẹ̀mú ọba láti fi gbogbo ọba aládé ayé jẹ. ọmọ olúwa ló fi. wàwà wọ́wọ́ aláàfin àjọbọ ó ń pè lájò ó ń jẹ́ mi nílé. kábíyèsí elédùnmarè. bó ṣe ń dún. àìkú àìsá àìtí àìdíbàjẹ́ ni ọlọ́run àánú. bí mo ṣe jù. happy weekend guys. ó fẹ́ kẹ́ mọ̀ wípé òdùn ni mí bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fólókó. orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́. wàá jíjó. àwa ti ṣèbà lọ́wọ́ akọ́dá ṣèbà lọ́wọ́ àṣẹ̀dá ṣèbà. lọ́wọ́ oyún inú àtọmọ ìrìnsẹ̀ pátápátá. a ṣèbà àwọn tó ti kọ́kọ́ sọ kó tó dìwé pa sọ.
bẹ́ẹ̀ náà la ṣe bá wọn tó ti tẹ̀ kó tó di wípé tẹ̀. wàá jó jó jó. àwa ti ṣèbà lónìí ọba Èdùmàrè jọ̀ọ́ jẹ́ kí bá wa ṣe o. Oyèdélé Òjó ó káre jàre ọmọ mi tó ṣú ọ á dáa fún ẹjọ́. happy Sunday happy Sunday. ẹjọ́ dákun bá mi kọ́ ba láàfin ó nífin ìkó nífin. JP bàbá Oyèwọ̀ Òjó Akínyẹ̀nà 1 kàdé pẹ́ lórí ọba o. ṣẹ́yìn Michael don come o music don dey flow. ètò kan òun náà ni tá a máa ń gbé wá fún yín lọ́jọ́jọ́ kẹjọ kí ṣe lètò yìí náà tá a fẹ́ ṣe lénìí náà lágboolé onígbàgbọ́ òun náà lètò tá a máa ṣe lénìí. àbíjọ bẹ́ẹ̀ bí kò tó. a ti wá bẹ̀rẹ̀ báyìí bá a ṣe máa ń bẹ̀rẹ̀ náà ni. ẹyọ ṣèyí Michael ti dé. My time has come, let me worry too. Ọlọ́run tí mú gbà rere dé. Ayé àtọ̀run yóò bá wa lọ. Bóyá náà mi jọ. Ní ọjọ́ kẹjọ a sọ̀rọ̀ nípa ìdánwò ilé ayé. Lónìí a tún máa sọ̀rọ̀ nípa ìdánwò ilé ayé apá kejì. Apá kìíní òun náà la mú wá ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ọpẹ́lọpẹ́ rẹ Ọlọ́run ọba jó ọpẹ́lọpẹ́ rẹ Ọlọ́run ọba kí ni ìbá ti wí kí ni ìbá ti ṣe kí ni ìbá rò nígbà tí ọ̀tá gbógun dé. Ọpẹ́ ní f'Olúwa, bàbá wa olóore àṣekà kábíyèsí lẹ̀. kámúrágbà taragba káwá dàpọ̀ mọ́ra wọn báwo ló ṣe máa rí gan-an ẹ̀yin tèmi nílé mo kí yín jàre ẹ jẹ́ ká ṣe bá a ṣe máa ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí ó yẹ mú gègé ẹ mú tákàdá yín ẹ wá rọra wá àpótí kékeré kan ẹ fi ṣe kí ni ẹ fìdílé ráńpẹ́. orí ànúgbà, torí kì í ṣe gbogbo ẹni. ṣẹ́nu mọ́tò ló bá yín ni mo kí yín wípé ẹ káàsán tó bá rí pé àṣálẹ́ ló bá bá yín mo kí yín wípé ẹ kú àṣálẹ́. mà ní ẹlòmíràn lẹ́yìn rẹ ọba mímọ́. tó bá ìṣe wípé òwúrọ̀ bá ní lọ́dọ̀ yín bẹ̀ yẹn mo kí yín wípé ẹ kú òwúrọ̀ o. ó ṣe mo dúpẹ́ tóun. àmọ́ lábalábí tí mo wà ń bí báyìí alẹ́ la wà ń bí báyìí. ebu god ọba ní bá. bẹ́ẹ̀ni tí ń bá ní. a ti wà nírọ̀lẹ́ nìyẹn. ó ṣe mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà bẹ́ẹ̀ tó. mo fẹ́ kó o mọ̀ wípé àánú tó rí gbà lẹ́nìí orí ọ̀fẹ́ ni. orí àánú rẹ gbà. àánú tí wọ́n rí gbà yẹn ó yá wàá fi mọ rírì èkìní kó o fi mọ rírì ọlọ́run kó o fi mọ iṣẹ́ tọ́lọ́run ìṣe ẹ jẹ́ ká ṣe kí ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe ẹ jẹ́ ká dàpọ̀ bó ṣe yẹ ká dàpọ̀ ẹ jẹ́ ká wá ṣe kí ni ká wá jẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọ́n lọ sọ. ká wá korógùn bọ́ ká rò wúrowúro. tí wọ́n yóò ṣe àánú sí Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. lórí ìdánwò ilé ayé. ọ̀yìn rẹ sí mi. ní ọjọ́ ní ìjẹjọ́ a sọ̀rọ̀ nípa ìdánwò ilé ayé apá kìíní ní ìjẹjọ́. Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. àpótí. a bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan wípé bí a bá sọ wípé a ṣàṣeyọrí ìdánwò ilé ayé báwo ni ìdánwò ayé sí ọ̀run. àgbà ṣiṣẹ́ rẹ̀ nínú. ìjẹ́ ṣé lótìtọ́ la ṣe múra sílẹ̀ wípé yes tẹ́lẹ̀ lọ. ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀. ìrẹsì Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. abájọwọ́. kí ni ìgbìyànjú wa fún ìrìn àjò wa sí ọ̀run. Kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. a béèrè ìbéèrè yẹn ní ìjẹjọ́ tó sì ṣe wípé àwọn pásítọ̀ mi láti lu Nàìjíríà bá wa dá sí i tí gbogbo wa ṣe kíni tá a jẹ gbádùn ẹ̀ gan. mo kẹ́yìn tèmi lórí TikTok pé kójọ́ mẹ́ta. ó pẹ̀lú jẹjẹ ní ìwọlé
èèyàn kọ́. kọ́kọ́rọ́ ìgbéga tọ́lọ́run fún mi. èṣù lè gbà èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. kọ́kọ́rọ́ oríire tọ́lọ́run fún mi o. a ti bẹ̀rẹ̀ lélẹ́yìí o. èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ráńpẹ́ náà sì gbé ayé Jóòbù nípa ìdánwò ilé ayé. ṣe yọrí. nítorí wípé Jóòbù rí ìdánwò ilé ayé. àmọ́ síbẹ̀ kò sọ wípé Ọlọ́run kì í sọ Ọlọ́run mọ́. ó dúró sórí ẹsẹ̀ rẹ̀ ó sì dúró títí láéláé. wàláì. kí ni ilé ká ṣọyọ lórí mi tẹ́lẹ̀. kí wá làwa ènìyàn lásán. ìjà ọ̀rọ̀ Ọlọ́run náà sì ẹ̀ sọ. ó ní bẹ́ẹ̀ ọmọ Ọlọ́run ni nígbà tí òun bá dé. ó ní ìjẹ́ òun ọ̀sẹ̀ ẹ̀tún bá ìgbàgbọ́ nílé ayé mọ́ bí. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti do onígbàgbé tán. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò gẹ́gẹ́ bíi tá a ṣe wò wípé yes àwọn yìí àwọn gangan a lè rí ipasẹ̀ Ọlọ́run lára wọn. àwọn yìí gangan ló ti do onígbàgbé pátápátá sínú ayé. ìgbé ayé wọn gan ò kéde ìyìn rere sọ́lọ́run mọ́. nítorí pé ohun tó kálukú jẹ òun náà ni wọ́n ń wá ń sìn. ayé ti wọnú ayé ayé ti wọnú ìjọ ti wọnú ayé oníkálukú wá ń ṣe kí ni ó ń ṣe ìfẹ́ títara ẹ̀. àgàbàgebè wa ti gba ayé kan. ẹ̀yin tẹ̀mí ẹ jẹ́ ká lọ sínú ìgbé ayé Jóòbù orí kìíní la fẹ́ lọ sínú ẹ̀ wà láì. wọ́n ti bẹ̀rẹ̀ lélẹ́yìí o. bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó yẹ síwájú kẹ̀kẹ́ yìí. bóyá ṣe lè kọrin. Sing, sing, sing in the Lord. Oh, sing, sing, sing in the Lord. Oh, sing, sing, sing in the Lord. mo fẹ́ kẹ́ mọ̀ pé bọ́lọ́run ṣe dá Jóòbù lọ́lá tó. ó lówó ó nípò ó lọ́lá ó lẹ́ran ó ní ìyàwó rẹpẹtẹ. àmọ́ nígbà tó yá Ọlọ́run sọ wípé Èṣù sọ wípé Ọlọ́run òun fẹ́ bẹ ìgbé ayé Jóòbù wò. ó ń ṣe oníṣẹ́. àmọ́ sọ fún wípé sórí àyànfẹ́ mi lélẹ́yìí nítorí pé èmi mọ̀ wípé kò lè sẹ́mi láéláé. ìyẹn ni wípé kò lè ṣe kí ni kò lè sọ wípé èmi Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́. bó ti wù kó rí ìpọ́njú ní inú ayé Jóòbù ò lè fi mí sílẹ̀ láéláé. ìwọ̀n létí ẹ jẹ́ kó rí gbọ́ ẹ jẹ́ kó dá. bó ti wù kó wà ní inú ìrira bó ti wù kára ní tó Jóòbù ò lè sọ wípé èmi Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́. Ọlọ́run ní ìgbàgbọ́ ní inú Jóòbù náà sì ní ìgbàgbọ́ ní inú Ọlọ́run to the extent wípé bẹ́ẹ̀ ló ń ṣe. òun ò lè fi ọjọ́ kan sọ pé Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́ láéláé. ìdánwò ilé ayé apá kejì òun náà la mẹ́nu bà lónìí. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. Bàbára tí yóò bá ní ìwọ ni. wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́lọ́run ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. nítorí náà ni wípé Ó ti sọ̀dọ̀ sàn. bí nǹkan ẹ̀bẹ̀rẹ̀ ẹ ṣe pọ̀ tó lẹ́ẹ̀ tí ìyàwó pọ̀ tọmọ pọ̀ Ọlọ́run kẹ owó wà ọlá wà ó ní kíni ó gbajúmọ̀ láwùjọ èso lóòrùn ènìyàn ní gbogbo ìgbà òun náà ní kíni ní Jóòbù máa ń ṣe kíni ló máa ń gbàdúrà fáwọn ọmọ ó sì tó máa ń tọrọ ìdáríjì wípé tó bá ṣe wípé àwọn ọmọ òun bá ti ṣe Olúwa jọ̀ọ́ dáríjì wọ́n. wẹ́rẹ́ o ló ń bá mi ṣe mo mọ̀. Wẹ́rẹ́ o ló ń bá mi ṣe. Gbogbo ìmọ̀ ọ̀tá lórí. síbẹ̀síbẹ̀ ó dúró ó dẹ̀ ń ṣe kíni ó ń pe Ọlọ́run ní ọ̀sán àti ní òru ó jókòó sórí ẹsẹ̀ lọ́sàn àti ní òru kò fi wèrè pọ̀ Ọlọ́run lẹ́jọ́ o wàláì. ọmọ tó Ọlọ́run fún mi o. Èṣù lè gbà Èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. sàdédé òun náà ní Sátánì dé ló bá níṣẹ́ Ọlọ́run àní mo fẹ́ bẹ ayé Jóòbù wò sẹ́ fún mi ní àyè láti bẹ ayé ẹ̀ wò ó lé mi lè fún ọ láàyè láti bẹ ayé ẹ̀ wò àmọ́ mi ò fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ẹ nítorí pé àyànfẹ́ mi ni Jóòbù ń ṣe
bó ti wù kó rí ìdánwò bó ti wù kó rí ìpọ́njú tó kò lè sọ wípé mi kì í ṣe Ọlọ́run mọ́. Ó ní tí ìpọ́njú bá dé Sátánì ní tí ìpọ́njú bá dé èmi á sọ fún ẹ wípé Jóòbù àṣẹ àásẹni tó lọ ọmọ ṣé kò ní mọrú ọmọ tó bí ni àbẹ́sẹ́ni tó dá ẹni tó dá àyànfẹ́ ẹ̀ kò ní mọrú àyànfẹ́ ẹ̀ ni kò ní mọ báyànfẹ́ ẹ̀ ṣe jẹ́. ọwọ́ tó ayé mi dá mi. ìrìn àjò yìí òun náà ni Jóòbù kọ́ntínú tó rìn wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ayé. Ṣàdédé ilẹ̀ làwọn tó ń sin ẹran ọ̀sìn ẹ̀ tí wọ́n kẹran jẹ wọ́n dé àwọn ní gbogbo ẹran mọ̀ ti kú tán. Kò tún pẹ́ níbi àwọn ọmọ ẹ̀ jókòó gbogbo wọn pátá bíi tí wọ́n ti ń jẹun nílé ẹ̀gbọ́n wọn pátápátá. Ṣàdédé náà ni gbogbo wọn tún ṣe kí ni wọ́n parẹ́ lójijì. Gbogbo àwọn ọmọ tó bí pátápátá òun kálukú tó kú tán. Ìyàwó lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò sówó mọ́ gbogbo nǹkan tán ilé ńkọ́ gbogbo ẹ̀ parẹ́. Ó sì tún dúró náà ni ó tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpèsè bóun sì ẹ̀ tún mí nígbà òun mọ̀ wípé níwọ̀n ìgbà tóun sì tún wà nínú ayé òun mọ̀ wípé Ọlọ́run ló fún òun Ọlọ́run ló sì tún gbà gbogbo ọpẹ́ jẹ́ ti t'Ọlọ́run. ọba tí ó pa mí lẹ́kùn. Èèyàn wo ló lè rí ìdánwò ráńpẹ́ ní inú ayé lọ́wọ́ tá a wà yìí tí ò ní sọ pé yéè Ọlọ́run ṣèbí wa lọ dá mi oníkálukú àti máa sọ̀rọ̀ burúkú. Ó ti gbàgbé wípé bó ṣe wọ Ọlọ́run ló ṣe máa ń ṣiṣẹ́ bó ṣe wọ Ọlọ́run ló ṣe ń so gbogbo òun ló fi fún ni tó bá wò ó lè gbà òun ló ní tó bá wò ó lè sọ wípé òun fi sílẹ̀ tó bá wò ó lè sọ wípé òun yọ̀ ní. Ọlọ́run ní í ṣe ìsẹ́ni tó lè sọ wípé kì í sọ Ọlọ́run mọ́ Ọlọ́run ni ó sì tún máa jẹ́ ní ìgbà táyé bá ń jẹ́ ayé Ọlọ́run ni ìgbà táyé ò bá sì tún ní jẹ́ ayé mọ́ Ọlọ́run náà ni ó sì tún máa jẹ́ títí láéláé. Èyí la fi ń pè ní àìyípò padà ó jókòó lórí ìtẹ́ ó ń pa àṣẹ. Jóòbù kọ́ntínú ìdánwò ó rí ìlàkọjá nínú ayé àìsàn dé ó bẹ̀rẹ̀ sí ní jẹ eérú débi tí àìsàn yìí lè dé. Ọ̀kan ṣoṣo tó kù nínú àwọn ìyàwó ẹ̀ ń sọ fún wípé ó dẹ̀ṣẹ̀ Ọlọ́run kó o kúkú tó fún wípé Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́ kó o kú àbí kí ni ìgbé ayé ẹ̀ owó ti tán gbogbo àwọn ìyàwó ti lọ tán ẹran ọ̀sìn bó o ṣe ní ẹran ọ̀sìn tó gbogbo ẹ̀ ti parẹ́ kí wá láǹfààní ẹ̀ nínú ayé Jóòbù ìwọ náà wá wò ó wá dẹni tó ń sùn tó ń yíra mọ́lẹ̀ nínú eérú lóríta tó ṣe pé bọ́mọdé bá kọjá àtútọ́ sí ẹ lára bágbà bá kọjá àtútọ́ sí ẹ lára. Wá wo ìgbé ayé tó wá ń gbé Jóòbù ṣé Ọlọ́run kò kú. Kí là ń sọ̀rọ̀ nípa iná ìdánwò ilé ayé ara àwọn ìlàkọjá tá a ti kọ́ wípé ẹ̀dá máa làkọjá nínú ayé kó tó di wípé ó ṣe kí ni ó kúrò nínú ayé. Yémi lọ̀rọ̀ mi já sọpẹ́. Lágbólé onígbàgbọ́ lè tó tẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyé láti iléeṣẹ́ Kaya Radio. Alájò Kaneshi trọ́trọ́ station last bus stop Accra Ghana ibẹ̀ làwà tí ẹ ti ń gbọ́ mi báyìí. Mo kí wa kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé. Ìdánwò ilé ayé apá kejì òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àti ṣe díẹ̀ àti sapá kìíní ní ọjọ́ ní ìjẹjọ. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa o àwa tapojojú. Bí Jóòbù ṣe rí ìdánwò ó rí ìlàkọjá tó ó jẹ ìyà àwa tó tí wọ́n bá léèyàn jẹ ìyà ó jẹ ìyà ní inú ayé àmọ́ sì tún dúró wípé Ọlọ́run ìwọ náà ló ń jẹ́ Ọlọ́run. ìbò já sọpẹ́. Ìwọ ló fún òun ìwọ náà ló tún gbà ìwọ ló ní nítorí pé òun mọ̀ wípé èyí tó máa ṣe fóun ó tún ju èyí tó gbà lọ́wọ́ òun lọ òun ò lè sọ wípé ò kì í sọ Ọlọ́run mọ́ láéláé. ẹ̀yin ọ̀rọ̀ tí Hánà ní Ṣílò. Jóòbù
ti ní ìgbé ayé ẹ̀ oúnjẹ ìyá lọ ń ṣàìsàn gbogbo ara ẹ̀ jẹ́ kìkì ìdín bo ara ẹ̀ eérú ló fi ń para gbogbo ìgbà kò sí lé mọ́. Rántí Joseph tó bá ṣe wípé nínú ayé tá a wà yìí lóde òsín ni. tó bá lọ bá àpáyàn mọ rẹ̀ wọ́n á ti sọ̀rọ̀ burúkú fún ti di gbàgbé. bí wọ́n bá ṣe ẹ̀dá ẹ́sìdì sí lára ibi tó bá ti sùn lọ́jọ́ kan a sá ti mọ̀ pé kà lọ́mọ aráyé. kò gbà àpáyàn mọ bẹ̀rẹ̀ lẹ́rú tó bá lọ bá àpáyàn mọ bẹ̀rẹ̀ lẹ́rú ìbámadé ti dolórí ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpẹ́ ní mi. nígbà tí o bá rí ìdánwò ráńpẹ́ nínú ayé wàá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ burúkú sọ́lọ̀ ìgbà mẹ́wàá sọ wípé orogún ìyá ẹ̀ ní orogún bàbá ẹ̀ àwọn ẹni tó yàn àwọn lágbájá ló ń ṣe ẹ́ làkàṣègbè ló ń ṣe ẹ́ lágbájá ló ń dìtẹ̀ sùràjù ló ń dìtẹ̀. ọdẹ tún ti débi ayọ̀. àbí wọ́n ti gbàgbé wípé ẹ̀dá ò lè wà ó ní àkò lè wà nínú ayé ká mọ̀ rí àwọn ìlàkọjá kọ̀ọ̀kan. jọ kẹjẹ. ó ní nínú ayé ẹ̀yin ò rí ìpọ́njú àmẹ́ ẹ̀ tújú ká mo ti ṣẹ́gun ayé ara má jẹ̀mú ọlọ́run ni. bẹ̀rẹ̀ lójó ó yẹ bá mi dùnkún nínú kẹ̀kẹ́ ẹnu lálùjọ kẹjẹ ń bá ara yá o. tó o bá wà nínú ayé tó o la àwọn ìlàkọjá kan nínú ayé báwo ni ìwé ìtàn ṣe fẹ́ kúnná tó o bá wà nínú ayé tó o la àwọn ìlà kankan kọjá nínú ayé apá ọ̀tún. kí ni nǹkan tó o fẹ́ fi sọ sítórì níwájú ọlọ́run àti níwájú àwọn ènìyàn. ara àwọn ìdánwò tá a ti kọ́ wípé àwọn èèyàn máa là kọjá nínú ayé kó tó di pọ́ kúrò ó máa là kọjá ó sì di dandan ni. bẹ́ẹ̀dá ò bá là kọjá ìwé ìtàn ò tí ì kún láyé tó fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. lágbájá jí lágbájá gbé aláwẹ̀ ara kíntàn ẹ̀ ó lè kún náà ni. tó ń bínú tó gbé mú. Jóòbù kọ́ńtínú ìgbé ayé ẹ̀ nínú àìsàn nínú ìpọ́njú nínú ìlàkọjá nínú wàhálà àti ìdààmú ó ní Jóòbù ṣe lo ilé ayé àmọ́ nígbà tí dídí ọlọ́run tó máa dé kọ́ńbí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run dé wẹ́rẹ́ ọlọ́run wá sọ fún Sátánì wípé ṣebí mi ti sọ fún ẹ Sátánì wípé Jóòbù ìránṣẹ́ mi ni èmi mọ̀ wípé kò lè ṣẹ́ mi láéláé kò tẹ̀ mí. mo mẹni tó jẹ́ ní inú mi òun náà sì mẹni tó jẹ́. ṣùkùṣùkù bámbám. bẹ́ẹ̀ ni ìdí nìyí tó jẹ́ wípé Jóòbù ò lè ṣẹ́ mi títí láéláé àyànfẹ́ mi ni Jóòbù. ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa kájọ láṣẹ pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń fẹ́ ẹ̀yin tẹ́ ò fẹ́ tiwa ọlọ́run á yí yín lọ́kàn padà o kẹ́ lè mú títọ́ kó bá lè sọ yín dòmìnira ṣùkùṣùkù bámbám ẹni tó bá wú tó bá wú tó bá wú tó bá bá ń gbọ́ gbé tó bá táwọn gbé wọ́n bá lọ gbé sẹ́ńkùlé ẹ̀. bẹ́ẹ̀ni wàláì. wọ́n ní kò súnmọ́ bí. ẹ̀yin tèmi májẹ̀ kan gbégbèkúgbé sílé ẹ o. tó bá fẹ́ gbé tètè sọ fún wọn. aláwẹ̀ bẹ̀rẹ̀ gbé nǹkan ẹ. ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ìjọ wa. nígbà tí dídí ọlọ́run máa dé. a máa wí pé ire ní pé. ìpadàbọ̀ sí ọmọ ọlọ́run bí olè lóru ó lágbára púpọ̀ jù. ọlọ́run ṣe kí ni ọlọ́run padà dé lẹ́ẹ̀kejì sínú ayé Jóòbù ó dá ìkólọ ẹ̀ ó dá mu padà ní ìlọ́po lọ́nà ìlọ́po ni. ire níwájú. gẹ́gẹ́ bí bíbélì ṣe ròyìn ẹ̀. lọ́tún ire ló sì mí. ó ní gbogbo nǹkan ẹ̀ tó nù gbogbo nǹkan ẹ̀ pátá ó là sì dá padà ní ìlọ́po. bọ̀ǹkẹ́ ẹ bá mi sọ fún. owó dé ọlá dé ipò dé ẹ̀mí ẹ̀ wá tún gùn ju ti tẹ́lẹ̀ lọ ọlọ́run tó wá fi ọdún kún ọdún ẹ̀. yẹ́yẹ́yẹ́ lẹ́dẹ̀ẹ́nù ọjọ́. ẹ bá mi sọ fún. ó ti dánmọ́ yẹsì ó ti dánmọ́ ẹ̀mí ó ti dánmọ́ àná tí wọ́n yàtọ̀. nígbà tí dídí ọmọ ọlọ́run dé padà sínú ayé Jóòbù bó ṣe la ìlà kọjá bó ṣe rí ìdánwò bó ṣe rí ìpọ́njú bó ṣe jẹ ìyàtọ̀ sára sá lọ tẹ́bí sá lọ tí ò sọmọ tí ò sí nǹkan kan mọ́ tí ò sí owó kò sọ wípé ọlọ́run ò kì í sọ ọlọ́run mọ́ o ó rí ìdánwò nínú ayé àmọ́ nínú dúdúró sísìn ẹ̀ ọlọ́run tó padà dé sínú ayé ẹ̀ lẹ́lẹ́kejì ó dá gbogbo àwọn ìkólọ ẹ̀ padà. tó bá ti lọ sọ fún wọn pé ó
tí kíni Sátánì wá ṣe kíni ojú wa tì í. Abakan. Ọlọ́run wá sọ fún wípé ìjọ rántí mo sọ fún ẹ wípé Jóòbù lè ṣẹ́ mi láéláé nítorí wípé mo mẹni tó jẹ́. Àjìlówùrọ̀ máa fi so rẹ̀ pàánù. Ọgbọ́n orin dé. Àìtètè jí máa kọ́ gba orin. Lórí ọwọ́ yẹn ṣe yí Michael. Tètè méjì fún mi ó kí n gbọ́ sétí. Nílọ́pọ̀ ní ìlọ́pọ̀ ó wá dàbí ìgbà tó ṣe pé Jóòbù sí ẹ̀ jìyà rí rárá bí ìgbà tó ṣe wípé kò jẹ eérú rí bí ìgbà tí ò rí pọ̀njú rí. Àṣé báyìí lọ́lọ́run dùn sí tó. Kí ló dé tó ṣe wípé ò lè kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́? Kí ló dé tó ṣe wípé ẹ̀ kọ́gbọ́n lára ìgbé ayé Jóòbù, ìgbé ayé tó gbé nínú ayé? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé lóde ìsìn tí wọ́n bá ti rí ìlàkọjá kékeré ayé tí ń ṣe wọ́n nìyẹn. Àbí wọ́n ti gbàgbé wípé a kò dá ọmọ ènìyàn nípa àkàrà nìkan. Ó di dandan ìdánwò ráńpẹ́ máa wà nítorí wípé ó máa la àwọn ìlàkọjá ráńpẹ́ kọ̀ọ̀kan. Kó o bá lè ṣe kí ni kí ìwé ìtàn ẹ kó lè kún nínú ayé kó o bá lè wọnú ògo tuntun lọ ní. Nítorí pé tó o bá la ìlàkọjá yìí kọjá aláwẹ̀ ọmọ aráyé ò ní kọrin tuntun kì í ẹ̀. Ẹ wá aláboyún á ru oyún fún oṣù 9. Nínú oṣù 9 yẹn òun ló mọ irú pẹ́ǹsì tó là kọjá kó tó di wípé ọjọ́ kúnlẹ̀ yẹn wá ń kọ́ nígbà tó bá wá fẹ́ bímọ ẹ wo orú ìlàkọjá yẹn. Èyí tó bá mọ Ọlọ́run bọ̀ síbẹ̀ ìlàkọjá yẹn á làkọjá o á kúrò ńbẹ̀ o aláwẹ̀ á tún cross sálọ́dà chapter ìyẹn ni wípé á tún múra ètò ọmọ ẹlẹ́ẹ̀kejì. Kò lè sọ wípé pẹ́ǹsì tó wùn rí yẹn tó wùn là kọjá nítorí pé òun ti là kọjá òun ò ní bímọ mọ́ rárá o. Ìdánwò tá a ti kọ́ wípé ó máa là kọjá nínú ayé ni. Ọmọ wa bá mi daṣọ fẹ́. Ìjọ máa ti yá. Bẹ́ẹ̀dá ò bá la àwọn ìdánwò ráńpẹ́ kọjá báwo ló ṣe fẹ́ wọnú ògo tuntun lọ? Bẹ́ẹ̀dá ò bá la àwọn nǹkan kan kọjá nínú ayé báwo ló ṣe fẹ́ mọ Ọlọ́run gan? Báwo ló ṣe fẹ́ mọ ènìyàn? Báwo ló ṣe fẹ́ mọ ayé? Báwo ló ṣe fẹ́ mọ àwọn tí ń yí ọ ká? Ọ̀pọ̀lọpọ̀ ló yí ẹ ká ní inú ayé tó ṣe wípé tí wọn bá tí ì dán ẹ wò wọn ò tí ì mọ̀ wípé wọn ò tí ì mọ̀ bóyá èèyàn ní ẹ tàbí nǹkan kan. Olúwa fún mi agbára mi kọ́ kí ló wáyé mi ọpẹ́ tí bá ṣe báyìí abẹ́sẹ̀ ìjó àwọn sọ pé mò ń wú ó pọ̀ yẹ́yẹ́yẹ́ pé mò ń fẹ́ ẹ̀rìbà Matthew lẹ́dẹ̀ nù jàre ọmọ ẹ̀gbámọ́lú sábẹ́ agbóngbá kálá. Àní tó bá sọ pé mò ń gàpá apá ìjọ máa lè rí. Ó yá gbogbo gírágírágírágírágírágírá Olúwa ló ní glory. Gbogbo wàdúwàdú Jésù ló lògo. Tó o bá la ìlàkọjá aláwẹ̀ má sọ pé Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́. Wà á la ìlàkọjá o ìjì àfẹ́ kọjá àmọ́ wà á padà bọ̀ sínú ayọ̀ inú ògo. Ẹ̀dá lè máa rò wípé àwọn fi ẹ́ sínú ìpọ́njú àwọn fẹ́ kó o sì rí ìlàkọjá àwọn fẹ́ kó o rí ìdánwò àwọn fẹ́ kó o mọ bí èèyàn ṣe jẹ́ nítorí pé láìsí àwọn kò sí ìwọ. Ọlọ́run tó dá ẹ ó ti ṣe kí ni ó ti mọ àwọn tó o máa là kọjá ní inú ayé. Ó sì ti mọ̀ wípé o máa rí àwọn ìdánwò ráńpẹ́ nítorí kó o lè bọ̀ sínú ògo tuntun ni. Omi bá wọnú àgbọn. Tó o bá la àwọn nǹkan yìí kọjá báwo ló ṣe fẹ́ rẹ́rìn gbẹ̀yìn náà aláwẹ̀ kò tí ì sí. Àgbọn wá díẹ̀ àgbọn rí o. Kì í ṣe ènìyàn Ọlọ́run ni.
àwọn ìṣòro yẹn wàláì kìí ṣe ènìyàn rárá, Ọlọ́run ni a fẹ́ wá a dẹ̀ tún fẹ́ kọjá. Àìlówó lọ́wọ́ yẹn ó fẹ́ wá ni a tún fẹ́ kọjá. Àìríjẹ àìrímọ àìnílé lórí ó fẹ́ wá ni a tún fẹ́ kọjá. Ara àwọn ìdánwò ta ti kọ wípé ẹ̀dá máa rí nínú ayé nìyẹn. Ìdánwò ilé ayé. máa ṣe lọ. Ìdánwò ilé ayé. Àdúrà mi bàbá gbọ́dọ̀ dáwọ́. Tí ìjì bá ń fẹ́ aláwẹ̀ má rò wípé Ọlọ́run ò mọ nǹkan tó ń ṣe. Máa ṣe lọ. Tí ìdánwò bá le koko, tí ogun le koko tó o wò wípé àbíṣẹ́ kò ní ṣẹ́ mọ́ ni aláwẹ̀ Ọlọ́run mọ̀ ó ń dán ẹ wò ní wàá borí ẹ̀ wọ́n sá dúró sórí ẹsẹ̀ mọ ẹni tọ́lọ́run jẹ́ mọ ẹni tó ń sìn kó o sì mọ ẹni tó jẹ́ nínú Ọlọ́run òun gangan náà ni nítorí ẹ̀dá kì í wà nípa àkàrà nìkan ó di dandan ìkorò ráńpẹ́ráńpẹ́ máa wà lẹ́gbẹ̀ẹ́ títí wa náà ni wípé ká dúró sórí ẹsẹ̀ wa ká mẹni tá a jẹ́ ká sì di ìpè náà ká lè bá a ṣe kíni ká lè bá a gbadé ògo níkẹyìn. Ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo ọjọ́ orí kò sọ́dọ̀ lẹ́sẹ̀ ewu orí kò sọ. Ṣèyí Michael ẹ̀dẹ́nu ojàre. Ṣé bẹ̀bẹ̀ bó ṣe ń ṣe. Wàláì. Máa ṣe lọ nínú ayé mi. Ó mọ̀ wípé àwọn ìjì tó ń là kọjá yẹn Ọlọ́run ń wobi tó máa promote ẹ sí ni títí ẹni wípé máa rán Ọlọ́run létí ní gbogbo ìgbà wípé Ọlọ́run jọ̀ọ́ má gbàgbé lẹ́tà tí mo ti ń kọ sí ẹ látọjọ́ pípẹ́ lóòótọ́ ló ní máa rí àwọn ìlàkọjá nínú ayé àmọ́ mo mọ̀ wípé ìwọ náà ló tó bá mi dá májẹ̀mú wípé kí n tújú ká o ti ṣẹ́gun ayé fún mi ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run bàbá ń la àwọn ìdánwò kọjá nínú ayé ẹ jẹ́ ká máa mọ̀ wípé ẹni tó wà lẹ́yìn wa ó ju ẹni tó wà nínú ayé lọ. Ọlọ́run tó gbọ́gbọ́ tó ní mo lè fẹ́ ìdí ẹ̀ṣà. Má gbẹ́kẹ̀lé nìyàn wọ́n já ẹ bọ́ tó o bá sọ wípé òun la ìjì kọjá òun la ìdánwò kọjá nínú ayé ó wá lọ gbẹ́kẹ̀lé ọ̀rẹ́ ó lọ gbẹ́kẹ̀lé léèyàn aláwẹ̀ wọ́n já ẹ bọ́ lójijì. Àmọ́ tó o bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tó dá ẹ sílé ayé ó ní wàá rí fìrí atẹ́gùn àfẹ́wá àmọ́ òun tó ń jẹ́ Ọlọ́run òun á dá ìwé ìjì náà dúró ìjì náà kì yóò borí ẹ láéláé ó ní wàá rí àwọn ìdánwò ráńpẹ́ráńpẹ́ nínú ayé àmọ́ bó ti wù kó rí ogun yẹn ò lè borí ẹ Moses Ògúnníyì ó káre jàre àbúrò happy Sunday. Ẹ wá bá mi mújó mújó. Ẹ wá bá mi jó ijó òyìnbó. Bí ìjì bá ń jà atẹ́gùn ìjì ń fẹ́ aláwẹ̀ máa wo àgbélébú lókè máa wo ẹni tó dá ẹ wípé kí ni gbàgbé ẹ rárá. Bó ṣe ń ṣe o, màmá ló pàṣẹ. Ọjọ́ mi kì í ṣe ọ̀la pérépéré. Àti ìkọrin tó sáyé mi o. Ọlọ́run dákun má paná ìfẹ́ wa, gbogbo ẹ̀yin náà lólùfẹ́ orí wa. Atẹ́gùn ìjì tó ń fẹ́ yẹn aláwẹ̀ ò rọmọ bí òun ń gùn ẹ̀. Olúwa ló dá. Jẹ́ kán mọ̀ wípé ẹni tó wà lẹ́yìn ẹ̀ ó ju ẹni tó wà nínú ayé lọ. Ìyọkọ ẹ sọ pé kó jáde nítorí àìrọmọbí ara àwọn ìdánwò ilé ayé nìyẹn. A ti kọ́ wípé ẹ̀dá máa rí ó máa la àwọn ìlà kọjá. Àsìkò ayọ̀ ẹ ti dé. Àmọ́ máa wà gbélébù lókè kó o sì ní ìgbàgbọ́. Ìwọ máa rọ́mọ péjọ. Anna rí ìdánwò nínú ayé ó rí àwọn ìdánwò bẹ́ẹ̀ ló la àwọn ó là kọjá ó sì ṣe kíni ó dẹlẹ́rìn ní ìgbẹ̀yìn. Ìwọ náà wàá ráwọn ìdánwò ráńpẹ́ o nínú ayé àmọ́ ní gbogbo ìgbà máa wo ẹni tó jẹ́ Ọlọ́run. Olúwa ti ṣe o máa ní fojú sunkún sẹ́ẹ̀ o ní ṣiṣẹ́ oníṣẹ́ mọ́ o ní sírí olórí. Àmì jàre àbúrò ṣe. Ayé aláyé mọ́ torí pé olódodo. Ọmọ gbẹ́gigbẹ́ náà gbẹ́gigbẹ́re ò ṣe jàre. Ìgbàkúgbà lójó lẹ́rù ṣèyí ní Michael ti dé ojú tẹ́lẹ̀ mọ́.
wá lè kí ayé. Mo ní olódodo dàbí igi etí òkè. Mo ṣe sọ̀rọ̀ jáde nígbàkúgbà lójó lẹ́rù. Ṣé ibi Michael ti dé ojú tẹ́lẹ̀ kan? Bàbá ti gbé wa lè kí ayé. Bí mo ṣe ní kẹ́ wá bá mi dúpẹ́ dúpẹ́. Ẹ wá bá mi dúpẹ́. Àní kẹ́ wá bá mi kọrin ayẹyẹ. Ẹ wá bá mi kọrin ayẹyẹ. Ẹ wá bá mi mújó mújó. Ẹ wá bá mi ẹ wá bá mi jó ijó ìmọ̀kọ́. Ẹ wá bá mi jó ijó ìtúkọ́. Ẹ wá bá mi jó ijó ìmọ̀kọ́. Ẹ wá bá mi jó ijó ìtúkọ́. Agbára mi kọ́ bó ṣe ń ṣe o. Bàbá ló pàṣẹ. Orin tuntun ni ọ̀nà mi ti ṣí o. Àti ìkọrin tó sáyé mi o. Ilé-iṣẹ́ Káyà rédíò lẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kànéṣe Trotro Station last bus stop Accra, Ghana. Ibẹ̀ lẹ ti ń gbọ́ mi báyìí. Happy Sunday, happy Sunday, happy Sunday, guys. Nínú iṣẹ́ mi bàbá, má ṣe dáwọ́ dúró. Nínú ilé mi bàbá, má ṣe dáwọ́ dúró. Gbogbo jíjẹ mi mú bàbá, má ṣe. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé ẹ̀pá yàtọ̀ fẹ́ pa á. Wá ló ti jẹ́ tán. Bẹ́ẹ̀ náà ni ìpá yàtọ̀ fún ipa. Fẹ́sì mi, pé mo jẹ tán. Bàbá má fẹ́sì mi rárá yé kò ní jẹ tán. Bàbá má fẹ́sì mi rárá yé kò ní jẹ tán. Bàbá má kò wí. Ìwọ máa sọ tiẹ̀ o. Bàbá má fẹ̀sìn mi aráyé po ti jẹ́ tán. Wàláyé ìjọba lọ màṣírí ẹ lásán. Àwọn náà wá ṣe yẹ̀yẹ́ ẹ nígbẹ̀yìn. Gbogbo orin tán bọ̀ ọ̀gá. Wọ́n fàṣírí ẹ léèyàn lọ́wọ́. Ènìyàn lènìyàn ń jẹ́ o. Aláwẹ̀ jọ. Aráyé má ṣe ṣìlò sí mi kò ti jẹ tán. Tí ó bá lọ ọmọ ráńpẹ́, kọ́ńtẹ̀ tí wọ́n máa ń kún gan. Ọlọ́run ń gbọ́. Ẹ bá mi lò. Bàbá má fẹ́sì mi rárá yé kò ní jẹ tán. Ìsáàlù ti ṣàlọ́. Ẹ bá mi lò. Bàbá má fẹ́sì mi rárá yé kò ní jẹ tán. Ẹja lọmọ. Ìdánwò ilé ayé. Ó pọ̀ jù. Ẹ̀dá rí ìdánwò. Àmọ̀tẹ́gùn ni àfẹ̀kọjá. Lágbolé onígbàgbọ́ lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́. Láti ẹnu Olúbísí ọmọ bíbí Akínlóye. Ó ṣe Ṣèyí Michael, let them know. Ọmọ ń jọ́. Bóyá náà ẹ̀yin tèmi ẹ sún mọ́ bí ẹ̀yin tèmi ẹ wá gbọ́. Ẹ̀yin tèmi ẹ wá gbọ́. Ẹ̀yin tèmi ẹ sún mọ́ bí. Orin ti ṣí o wà láyé. Orin tuntun ni àlùjọ mi tí mo mọ̀ náà rí. Ẹ má bá mi jó. Ẹ bá ti gbọ́ kẹsàn-án nínú. Ẹ bá burú mọ́. Eré tí ya ẹ̀fọ́ rọlẹ̀ wọ́n fẹ́ jó. Àwa náà rè àwùjọ ayé. Àwa tó sọ bẹ́ẹ̀. A máa sábàdà láìpẹ́. Àti mọ̀kọ́yà. Àjọ máa gbà fàìnà níkẹyìn. Ojú ló fẹ́ sí. Ojú ti kékeré tẹ̀ lọ́dàlẹ̀. Lọ ṣe mú. Kàlàkọ̀ ó máa ń bọ̀. Àwọn sọ̀rọ̀ ló tọ̀. Kàlàkọ̀ ó máa ń kí. Àwọn sọ̀rọ̀ ló kí. Kàlàkọ̀ ó bá ń jó. Àwọn sọ̀rọ̀ ló ń jó. Ẹ̀yin tèmi ẹ sún bí. Ẹ̀yin tèmi ẹ wá gbọ́. Ẹ̀yin tèmi ẹ wá gbọ́. Ẹ̀yin tèmi ẹ sún bí. Mo ní ẹ má bójú kòtó mi, òjò yàtọ̀ sójó. Ẹ má bójú kòtó mi, òjò yàtọ̀ sójó. Ìbẹ̀rù lójó, òjò ló ní ìlú wa. Ẹ má fi jàwé gbá, ọ̀rọ̀ ló jọra. Ìgbà la fi ń dọ̀pẹ́, ìgbà la fi ń bomi. Èso jíjẹ nígbà, 200 nígbà. Tó bá fẹ́ lọ Sókótó, àpò Sókótó ẹ, ìlú ní Sókótó. Ṣèyí Michael, ẹ̀gbọ́n mi tó ṣó, orí yín wà ń bẹ́ jàre. Pọ̀ mi olódodo kì í. Happy Sunday, guys. Àbí ọ̀rọ̀ àgbọ̀n, ṣe bí jíjẹ làgbọ̀n, abẹ̀rẹ̀ làgbọ̀n, kòkòrò làgbọ̀n, abẹ̀ní àgbọ̀n, arẹwà obìnrin, ká bá sọ̀rọ̀ ìlú rere nílùú mi, ó yẹ bá mi lùlù mi torí mo fẹ́ kọjú fújì.
àwọn tèmi. ọ̀rẹ́ ìjọ ayò ní tán lẹ́sẹ̀ láéláé. gbogbo ènìyàn ló ń béèrè lọ́wọ́ mi. bó ti wù kó rí ọmọ aráyò ní daṣọ ìbànújẹ́ sí ọrùn ẹ. wọn ní daṣọ ọrùn tèmi náà láṣẹ Elédùmarè ọba. ìdánwò ilé ayé. fújì gangan ni jù. àwọn ìlàkọjá tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rẹ́ ara àwọn ìdánwò ilé ayé ráńpẹ́ nìyẹn. ẹgbẹ́ náà wá kẹgbà tí mo bá wà. ẹ wá wò wá orí. títí ẹ láti máa ṣe kíni láti máa sọ fọ́lọ́run ni pé Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí n yọmọ bí láìlè níwájú ẹ mú ẹsẹ̀ mi dúró títí dópin kí n lè bá àmọ́ ròyìn iṣẹ́ agbára ẹ kí n lè bá àmọ́ ròyìn ẹ káàkiri gbogbo àgbáláyé. alápàpàrẹ fún mi wá. àmọ́ máa ṣọ́ra má jẹ báyé ṣe ń jẹ máa ṣọ́ra má mu báyé ṣe ń mu. ó fún mi lóhùn ó tún wá fi mí. nítorí wípé ayé ti wọnú ayé ayé ti wọnú ayé. alùpùpọ̀ máa wá ṣe báyìí. àwọn tá a wò gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ nǹkan nígbà tó bá dalẹ̀ tán ẹni òkùnkùn ni wọ́n. aláwẹ̀ ìjọ́dàkùn mẹni tó jẹ́ nínú Ọlọ́run má ṣe bojú wẹ̀yìn àyà náà ti tó bojú wẹ̀yìn lọ́jọ́ sí ń kọ́ ó dùn wọn iyọ̀. ó dẹ̀ ti já sọ́lá. iṣẹ́ ló bọ́ lọ́wọ́ ẹ̀ òní ọwọ́ à ń ṣe kí ni ń gàn ẹ̀ kó wá fẹ́ lọ pokùnso aláwẹ̀ kò tí tó bẹ́ẹ̀ ara àwọn ìdánwò ilé ayé nìyẹn. ọ̀gán lè rí kan. tó o bá la àwọn ìlàkọjá yìí báwo ló ṣe fẹ́ dọlọ́pẹ́ lọ́la. èmi ni mo lè rí. mo fẹ́ kó o mọ̀ ní ìgbàgbọ́ wípé ẹni tó dá ẹ ò gbàgbé ẹ rárá. o ò rí lẹ́sùn wọ́n wá ń gàn ẹ̀ o ò rówó lè san o fẹ́ lọ para ẹ̀ aláwẹ̀ kò rí bẹ́ẹ̀. wàláì. torí wípé kìtàn ẹ lè kú ni ara àwọn ìdánwò tó fẹ́ là kọjá nínú ayé ni. bẹ́ẹ̀ dábà lọ bẹ́ẹ̀ yẹn bí àwọn ọmọ bá ń lọ sí skul ìgbà tá à ń lọ sí skul nìyẹn bí wọ́n bá ṣe ń kọ́ wa níwèé tí ń kọ́ wa gbogbo nǹkan tí ń kọ́ wa nígbà tó bá tásìkò ìdánwò wọ́n máa béèrè ìbéèrè nínú ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé ṣe rí. ilé ayé àwa láti wá kọ́ àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ni. àmọ́ ní inú àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ ó di dandan káwọn ìdánwò ráńpẹ́ máa wà nínú ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìlàkọjá ráńpẹ́ tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí. torí fún mi mo fẹ́ èmi ò ní parí. mo fẹ́ kó mọ̀ tó o bá fẹ́ mọ bí ìdánwò ilé ayé ṣe rí ìwọ wà ní inú ìpọ́njú kó o wá pe èèyàn tàbí wípé kó o wá ṣe nǹkan kan kó o sì ti ní ìfọkànsí wípé ẹni yìí ó di dandan tí n bá dọ̀dọ̀ wọn wá bí àbùkátà mi. wàláì àwọn tí wọ́n sọ wípé àwọn dúró tiẹ̀ nígbà tí bàbá ẹ kú yẹn nígbà tó bá ní ìṣòro tó bá tọ̀ wọn lọ wàláì wọn ò ní mọ̀ ẹ̀rí mọ́. àlàáwá fọ́pọ̀ ọ̀lẹ́ hàn. mo fẹ́ kó o mọ̀ bẹ́ẹ̀ pípa àlà ló ń fokú ọ̀lẹ́ hàn. ṣèyí máa kẹ́ ẹ ṣe. ẹ̀wá mo ṣe òdúgbà mi ọba ògo because àìsèpè tí lọ́múnú ọ̀tá mi dùn. àìsàn tí mo ṣe ló jẹ́ kí n sùn pẹ́pẹ́pẹ́ àsìkò tí mo dá ó ti kó rárá ẹ má rògbò mo lọ́lọ́run lójú àwọn kòkó bíi kílẹ̀ ọ̀dà mọ́ ìwọ ló dé nínú ilé gbogbo mo dúpẹ́ àkàn ó ti dé òdu. àwọn ẹbí kan ṣe máa ń wà sórí nígbà tí bẹ́ẹ̀ tó bá di wípé bóyá ìyá ló bá kú tàbí bàbá ló bá kú. Ọya wọ́n máa ní àwọ̀ jẹ́ kí n sọ kankan fún ẹ. gbogbo tó o bá ti nílò pátápátá ìwọ máa tọ̀ mí wá máa fún ẹ. sórí tí ìṣòro bá lọ dé ráńpẹ́ tó o bá tọ̀ wọ́n lọ ọjọ́ yẹn ló máa mọ bọ́lọ̀ ń ṣe tóbi tó ẹ̀ ló máa mọ̀ bẹ́ẹ̀ ni. ara àwọn ìdánwò táyé Ọlọ́run ti sọ wípé ẹ̀dá máa rí nínú ayé nìyẹn. tó o bá rí
àwọn nǹkan yìí báwo ló ṣe fẹ́ gbàgbé pé Ọlọ́run sì ń bẹ ná. Tẹ́dá ò bá la àwọn ìlà kọjá nínú ayé kò lè gbàgbé pé Ọlọ́run wà. Tẹ́dá ò bá la ìlà kọjá nínú ayé kò lè mọ bá yé ṣe rí, kò lè mọ bí èèyàn ṣe rí, kò lè mọ wípé àṣé ẹni báyìí ló yẹ ń sátọ̀, ẹni báyìí ló yẹ ń sá fún. Bàbá Fọláwẹ̀ ọkọ tèmi Tọ́pẹ́. Nígbà tó o bá ráwọn little challenges ìgbà yẹn ló tó máa mọ̀ wípé. Ilé Sunday ọmọdún fa ọkọ Fọlá olórùka. Ẹran tó yí báyìí ni wọ́n pè ní nàmà. Wàláì. Rẹ̀ láti ọmọ Ṣonúgà. Ó yá. Ó fẹ́ kó gbà bẹ́ẹ̀. Láàrin èrò ẹ̀ ọ̀rọ̀ máa yí jẹ́ láàrin àṣà. Àníkẹ́ wá ọmọ ọlọ́mọ láàrin èrò ọ̀rọ̀ máa yí jẹ́ láàrin àṣà. Ẹ̀bá bá mi fọmọ. Ṣèṣì kọ́ ló lọ kẹ́ wọn ráńpẹ́. Kó o tiẹ̀ wá kó o lọ pè wọ́n. Wàláì wọ́n á yẹ̀yẹ́. Sílẹ̀ gbọ́ ẹjọ́ bọ́mọ lọ́mọ ẹjọ́ yẹ. Èmi kankan lè rí kan. Ọlọ́run lè fún ẹ lónìí kó o lówó kó o lọ́lá àmọ́ kó o wá ní àwọn lítúlítú àwọn ìṣòro ráńpẹ́. Mo fẹ́ kó o máa wò wípé Ọlọ́run tó dá ẹ kò gbàgbé ẹ o. Bẹ́ẹ̀ ni ó di dandan kó o ṣe kí ni wàá borí ìjì yẹn, ìjì ni ó jà wá ni, atẹ́gùn ni ó fẹ́ wá ni, ó di dandan. Wàá borí àwọn ìlàkọjá yẹn, wàá borí ẹ̀, ó di dandan. Ìwọ sá máa wo òkè kó o máa wà gbélébọ̀, má gbẹ́kẹ̀lé níyàn nítorí pé wọ́n á já ẹ bọ́. Má gbẹ́kẹ̀lé láyé, má gbẹ́kẹ̀lé yàwó, má gbẹ́kẹ̀lé ọkọ ẹ̀. Ọlọ́run nìkan òun ló tó gbẹ́kẹ̀lé nínú ayé tó fi lè ní fọkànbalẹ̀. Nítorí pé tó o bá gbẹ́kẹ̀lé níyàn wọ́n á ṣèrègùn ẹ̀ fún ẹ pé ibi tó dé yá àwọn làwọn sì gbé débẹ̀. Ní tó dà lónìí àwọn làwọn jẹ́ kó dà. Orí jẹ́ orí mu wà láì ọpẹ́ lọ pé àwọn ni tí ò bá sí àwọn á ti jábọ́. Tí ẹ bá ṣàwá tà ń fún un lówó oúnjẹ wà láì kò bá ti kú. Bóyá kò bá sí ẹ̀ ti fẹsẹ̀ rìn padà. Aláwẹ̀ tí àwọn ìjì yìí bá ń fẹ́ ara àwọn tá a kọ́ nínú ayé wípé ó máa là kọjá nìyẹn, ara àwọn ìdánwò ilé ayé nìyẹn. Bàbá mímọ́ wá gbà yín wá, ọmọ mímọ́ wá gbà yín wá. Orí nǹkan afọ́jú tó rìn lọ lẹ́gbẹ̀ẹ́ títì kò kúkú mọ̀ bóyá kòtò ló wà nílẹ̀ tàbí bóyá títì tiẹ̀ bóyá iwájú òun ni mọ́tò ń gbà bọ̀ tàbẹ́sẹ̀ òun tàbẹ́yìn òun kò kúkú mọ̀ rárá. Àmọ́ ọgbọ́n inú àti ojú inú ló fi ń rìn lọ. Ẹnìkan ṣoṣo lónìí. Ara àwọn nǹkan tá a ti sọkọ́ wípé ó máa là kọjá nínú ayé kó tó di wípé ó kọjá lọ sọ́dọ̀ bàbá nìyẹn. Ọlọ́yọ̀ ológo jùlọ, èmi ò mọ tó fi fẹ́ràn. Èmi ẹlẹ́ṣẹ̀ alààyè ẹ̀dá. Òkùnfà ló rẹ̀ dé ìró. Ìwọ ìyá o títí ayé. Bàbá mi lọ wá sáyé wa. Ọmọ mi lọ wá sáyé wa. Ẹ̀mí mi lọ wá sáyé wa. Àwa ìyá o ológo jùlọ. Ọmọ mi rántí bọ̀dá kan láti ìlú Nàìjíríà ó lọ sí UK. Ìgbà tó dé UK nǹkan kò rówó ilé, ó gbìyànjú gbogbo agbára ẹ̀ títí kò rẹ́ni láti help ẹ̀ wípé àníṣe ẹ̀ máa bọ̀ wá máa gbé lọ́dọ̀ mi tàbí kó mọ̀ manage lọ́dọ̀ mi. Ó tún ráwọn tí wọ́n jọ jẹ́lédè ẹ̀ ó tún lọ bá wọn wípé ẹjọ́ ọmọ bíbáyìí ni mí, bíbáyìí ni mo ti wá. Ó rárá especially àwọn ọmọ Nàìjíríà yẹn ní ìsì ẹ̀ kí gbà wọ́n mọ́ra. Máa ṣe bí ó lè bí o. Bọ̀dá yìí gbìyànjú orí uncompleted building kan ni bọ̀dá yìí bá bọ́ bẹ́ẹ̀ ló bá manage bẹ́ẹ̀ ló bá ń sùn. Ìgbàlẹ̀ bá mọ́ ṣèbí ibi tí wọ́n ti ń wẹ̀ kúkú wà. Wọn bá sì mọ́ wẹ̀ fọ́jọ́ mẹ́ta. Gbogbo wa la mọ bí wẹ́dà ìlú òyìnbó ṣe rí lọ́wọ́ tá a wà yìí. Ó ń gbìyànjú bẹ́ẹ̀ ló ń lọ bí iṣẹ́ ló ń dé.
gbogbo àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ òun kò mọ́ra káàkiri náà ni. nígbà tó bá tún di lálẹ́ àtúnwọlé àtúnwọbẹ̀ àsùn uncompleted building yìí náà ni ibẹ̀ ló ń sùn títí. ó gbìyànjú ọ. bẹ́ẹ̀ ó gbàdúrà sọ́lọ̀. ó nígbà tó di ọjọ́ kan ó ní òun bá kàn rí brọ́dà kan òun pàdé ẹ̀ lẹ́nu níbi iṣẹ́ nígbà tó ń bọ̀ wálé táwọn ní break làwọn bá rí lóbẹ́ ní bọ̀dá ẹ̀ bá pé ó láṣẹ lédè kan náà ni ó ní kò dé ẹ̀ sọ èdè sóhun níbi iṣẹ́ òyìnbó làwọn jọ máa ń sọ síra wọn. ó ní bí bọ̀dá ẹ̀ ṣe ní níbo lẹ̀ ń gbé ó lò ní òun ò nílé tóun ń gbé o bọ̀ uncompleted building kan lòun manage báyìí ibẹ̀ lòun wà láti gbà yìí. ó ní báwo wà ló tútù ó ní bẹ́ẹ̀ náà lòun ṣe ń sùn bẹ́ẹ̀ lòun ti bẹ́ẹ̀ náà lòun ṣe ń manage tí tóun fi ń wá bíṣẹ́. ní bọ̀dá ìbá ní ààbò rí dádì ilé tóun wà dádì òun ló kọ́ bóyá kẹ́ ẹ mọ̀ bọ̀ kẹ́ wá máa manage lọ́dọ̀ òun tẹ́ ẹ bá mind bí bọ̀dá ìṣe tẹ̀lé nìyẹn ẹni tó ń sùn nínú uncompleted building láti bí ọdún 3 bọ̀dá ìbá lọ bẹ̀ bọ́lọ̀ ń ṣe sínú àánú nìyẹn bọ̀dá ìbá dẹni tó ń sùn nínú ilé ó dẹni tó ń sùn lórí bẹ́ẹ̀dì ó dẹni tó ṣe wípé ó ń wẹ̀ lásìkò tó ń change aṣọ lásìkò tó ń háyọ̀nù aṣọ. ọjọ́ ìrìn ọpẹ́ ńlá ló yẹ ọjà tí ó bá yẹ. inú bọ̀dá ìdùn ẹbí pé ẹ worú àwọn ìlàkọjá tó ti kọ́kọ́ là kọjá. bẹ́ẹ̀ àwọn ẹbí ti rò wípé ó wà nílùú òyìnbó kó mọ sẹ́ǹdì owó ránṣẹ́ wọ́n mọ làkọjá tó ń làkọjá lọ́wọ́lọ́wọ́ nílùú òyìnbó tó wà yẹn. àwọn títí wọn ni wípé kó sẹ́ǹdì owó kíákíá. ọjọ́ tó bá ṣe wá rí mẹ́sẹ̀jì wọn tí ó tètè dáhùn wàláhì ọ̀rọ̀ tó máa gbọ́ lọ́jọ́ yẹn ìmọ̀ gbólóra oníranù ni bẹ́ẹ̀ àwa la sì rán nílùú òyìnbó tó lọ. a bá àfọwọ́kọ́wọ́ mọ́tò ẹ̀ owó play ẹ̀ o owó tíkẹ̀ẹ̀tì ẹ̀ gan a bá àfọwọ́kún o. wàláhì mo fẹ́ kó o mọ̀ wípé ara àwọn ìlàkọjá tó o fẹ́ làkọjá nínú ayé òun náà ló ń làkọjá lọ́wọ́lọ́wọ́ yẹn. nígbà tí bọ̀dá yìí ń jìyà tó wà nínú uncompleted building nínú òtútù burúkú kó tó di wípé ó ka láàánú tó wá dẹni tó ń sùn lórí bẹ́ẹ̀dì ẹni tó ń sùn nílẹ̀lẹ̀ tó ṣe pa ìlẹ̀lẹ̀ gan sẹ́ẹ̀fù kílẹ̀ tó mọ́ omi kọ́tà gan á ti tutù gbogbo aṣọ tó tẹ́lẹ̀ kò sẹ́bí tó rí ngbà yẹn o kò sára tó rí. àmọ́ nígbà tó wá dàsìkò mùdùnmùdùn náà wà ní ọ̀yà aláwẹ̀ ìjọ̀dákun bá wa sẹ́ǹdì owó kíákíá bá wa sẹ́ǹdì owó ara àwọn ìlàkọjá kan nìyẹn o. tó o bá rà wọn challenges yìí o ò lè mọ bọ́lọ́run ṣe rí. ìdánwò ilé ayé bẹ́ẹ̀ ni. Ìlàkọjá yìí báwo ló ṣe fẹ́ gbàwé pọ́lọ́run bẹ̀ ná. ìwọ tó o bá dúró sórí ẹsẹ̀ tó o dúró títí láéláé tó o bójú wẹ̀yìn ìwọ yìí ló ṣàṣeyọrí o. bẹ́ẹ̀. mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. àmọ́ ìwọ tó o bá dúró tó o ní wípé ìpọ́njú yìí ti pọ̀ jù kíní yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù sẹ́mi ní ń gàn báyìí sẹ́mi ní ń yẹ̀yẹ̀ báyìí èmi ò rò pé mi lè kóòpù pẹ̀lú ẹ̀ mọ́ o wá lọ gbé poison jẹ aláwẹ̀ ìyẹn máa pọ̀ gidi gan wàá jìyà láyé wàá tún jẹ lọ́run. ayé mi ológo. bíbélì sọ ó léèrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó tún sun ẹ̀mí ẹ̀ nù kí ni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀ gangan kó wá sọ fún mi. ìgbà tó bá wà nínú ayé tó la àwọn nǹkan kan kọjá kí ló ṣe ẹ̀fẹ́ fi sọ wípé o wá sáyé náà. ìgbà tó bá wà nínú ayé tó o mọ báwọn èèyàn ṣe rí nínú ayé tó o mọ bí ìjà ayé yìí ṣe ń fẹ́ kí ló fẹ́ sọ kí ló fẹ́ fi ròyìn nígbà tó bá dé padà. Jóòbù la ìlà kọjá bẹ́ẹ̀ kò sọ wípé Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́ ó dúró sórí ẹsẹ̀ títí láéláé ó gba
gba ìpè ọlọ́run yẹn gbọ́ ó gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ó rí ìdánwò ó borí ìdánwò yẹn. àwọn ọmọdé ìjì jà atẹ́gùn fẹ́ gidi gan. tí wọ́n bá sọ pé ìjì jà èèyàn Jóòbù jẹ ìyà ìjì jà Jóòbù gangan. láyé àmọ̀ pé alẹ́. àmọ́ síbẹ̀síbẹ̀ ńkọ́. ṣé bàbá. gbogbo ìkọlù ẹ̀ gẹ́gẹ́ bí bíbélì ṣe ròyìn ó ní a sì dá padà ní ìlọ́po ìlọ́po. ìyá Jésù mo yìnyín o. ó máa sọ bàtà bí Jésù mi. ìwọ nìkan lárúgbó ọjọ́. ó máa sọ bàtà bí Jésù mi. ìwọ nìkan. iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi. alájọ Kaneshi trotro station last bus stop Accra Ghana. ibẹ̀ la wà tàti ń rọ̀ bí òjò tá à ń dábí ọwẹ́ látàárọ̀. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. lágbolé onígbàgbọ́ lágbolé onígbàgbọ́. kí ni nǹkan tá a wá ń gbé yẹ̀wò lónìí? ìdánwò ilé ayé apá kejì ìdánwò ilé ayé. tó o bá lówó ó di dandan kó o rí àwọn ìdánwò kọ̀ọ̀kan. tó o bá lọ́lá kó o ní ipò rẹpẹtẹ kò sí kó o mọ̀ là kankan kọjá. àmọ́ tó o bá là kọjá má sọ pé Ọlọ́run ò kì í sọ Ọlọ́run mọ́. mo fẹ́ kó o gbà bẹ́ẹ̀. mo fẹ́ kó o máa mọ̀ wípé ó fẹ́ wá a fẹ́ padà lọ. bá sì fún ọ tó dùn yìí lọ. mo kí gbogbo ẹ̀yin tèmi pátápátá tẹ̀ ń gbọ́ mi. mo sì kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátá. láti Facebook mo kí yín láti TikTok mo kí yín pátápátá. gbogbo ẹ̀yin tèmi online mo kí yín. mo kí yín wípé a kú ọjọ́ ìsinmi tọ́lọ́run bá fa bíbọ ẹ̀sẹ̀ yìí. ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè ọba kọ́dọ̀ba ṣẹ̀dáyé. wá bá yìí wá o wá bá yìí wá. mo kí gbogbo àwọn tí a jọ wà nílé agodo lónìí pátápátá. Alájì Sáfì ọmọ Ọlápàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. a kú ọjọ́ ìsinmi a jọ wà nílé agodo látàárọ̀ ni wàláì. Madam Stanley Olúwabùnmi ọmọ ọ̀fẹ́ òye ibi ojúmọ́ ti mọ́ wá sáyé. ìyá mi pàtàkì pàtàkì. ó kí gbogbo ọmọ Ọ̀ṣun yìí díje pátápátá fún ìpàdé òní. agbára lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀pọ̀ ẹ̀ la máa ṣe láyé. tá wà nínú. Akin Embassy lẹ̀ ń gbọ́ yẹn. Wàláì. Akin Embassy. Wàláì. Lẹ́dẹ̀ẹ́nu ìjàre. Ìfẹ́ tó so wá ní tirẹ̀ ló ṣe wá ní tirẹ̀. Òkè yín bàbá mi. Ó mú àwọn èèyàn rẹ̀. Kọjá ìsọ̀ ìlú, a kì í ó kẹrù padà lórí ògbà nítòsí. Ayé ṣe àti èṣù, ojú já sí wàhálà. Agbára rẹ̀ á ò ṣẹ́gun. Orin ayọ̀ la ó kọ. Adẹ́sì bàbá Mr. Portable, mo kì í yakọ ọjọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá àṣẹdáyé. Àwa ti múra wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o, àti ń lọ lélẹ́lẹ́ yìí o. Ọlọ́run àgbáyé kò fògo fún ọ. Ajé Alukumon Ahmed, òkìyín jàre. Ọmọ Saki
ogun ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà ìran àgbẹ̀dẹ tó bá rọ bàtà ẹni kó jáde kó wá sọ fún mi ná bó bá ṣe fẹ́ wọ̀ ó yá kó kẹsẹ̀ bọ́. ọba tó lẹ́mí mi èmi fògo fún ọ bàbá o. ẹrù jẹjẹ. kéèké collection alàjò náà wà. ó yọ Ísírẹ́lì jáde láàdìjú o. àwa ti múra báyìí àti ń lọ sílé. Mọ̀súrà àtàkàbọ́ọ̀là ọmọ ẹ̀gbámọ́ ló sàbí agbóǹgbàkàlà mo kì í jàre àwọn èèyàn mi nìyẹn tá a jọ wà ní agodo. ìwọ ló máa láboyún bí wẹ́rẹ́ ó mú àgàn tó wà lábòsùn o. ìwọ ló wọ́n ní kámúra gbàtàràgbà kámúra gbàtàràgbà ká wá ṣe kí ni ká fi lura wọn ká wá wo bó ṣe máa rí wàláhì kí ló máa fún wa náà ó yá sọ fún mi. ìwọ sí ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ náà kò jẹ́ kí n ṣe kí ni kò jẹ́ kí n gbọ́ báwo ló ṣe ń lọ. àwọn èèyàn ni mo rí yìí. bẹ̀bẹ̀ kó má. anointing ló ń flow jàre ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀gbọ́n mi my pastor mo ti rí yín online. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ. a ti ń dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ Olúbísí ọmọ bíbí Akínlóye ń sọ fún yín wípé ó dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá àṣẹdáyé. àmọ́ kí n tó lọ kọ́ jẹ́ kí n fún yín lónìí díẹ̀ ó yẹ sí ẹ̀gbọ́n díẹ̀ náà kàmọ̀fẹ́ lè ṣe kí kàmọ̀fẹ́ lè ṣe lọ. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo kí yín àkú ọdún ìmúra àwẹ̀. àbàwàláyé àbàwàláyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá àṣẹdáyé. Ramadan ti dé tán báyìí oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù ọlà. More than my mouth can testify. More than my mind can comprehend. See, I've seen the wonders of your grace. I'm so sure that this is not the end. Gbogbo wa pátápátá mo fẹ́ kẹ́ mọ̀ wípé orúkọ mi ò yí padà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye kò yẹ sọ ọmọ àsọtún tó sì mọ bàbí kan jẹ́ ẹ kò sí mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dánwò ẹ̀yin lójú Elédùmarè ni àwa ti ń lọ báyìí ó tún dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá ọba ṣẹ̀dá ayé ìkò yẹ sọ ó tún di ọjọ́ mẹ́jọ ẹ̀yin tèmi ó yá ẹ̀já mọ̀ fi lè ṣe lọ.